أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أبدأ بسم الله مستعينا راض به مدبرا معينا. الحمد لله كما هدانا إلى سبيل الحق واجتبانا. أحمده سبحانه وأشكره ومن مساوي عملي أستغفره وأستعينه على نيل الرضا وأستمد لطفه فيما قضى. وبعد إني باليقين أشهد شهادة الإسلام ألا يعبد بالحق مألوه سوى الرحمن من جل عن عيب وعن نقصان. وأن خير خلقه محمدا من جاءنا بالبينات والهدى رسوله إلى جميع الخلق بالنور والهدى ودين الحق صلى عليه ربنا ومجدا والآل والصحب دواما سرمدا. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. أفي يقف الله سبحانه وتعالى ọbẹ̀lẹ̀ tí ó yọ̀ǹda fún wa ní ààyè tí a wà yìí láti lè bá a máa tẹ́tí gbọ́ ní tí ó ti wá ní àǹfààní ní ayé ń bí àtijọ́ bí al-qiyama eléyìí tí ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìdánilẹ́kọ̀ọ́ tí a sì gbà wípé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó ṣe ní nǹkan tí yóò wúlò láyé ń bí àtijọ́ bí al-qiyama. Ẹ̀rí ní ọjọ́ ti tòní ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì tó jẹ́ wípé ó di ọ̀ranyàn fún mùsùlùmí kó lọ mọ̀ nípa rẹ̀ òun náà ni eléyìí tí a fẹ́ fi bára sọ òun ni a pè ní alwala'u walbara' fi islam, aqidatul wala'i walbara' fi islam. ní tí a ń pè ní alwala àti nǹkan tí a ń pè ní albara' nínú islam. àìgbọ́ nǹkan tí a ń pè ní alwala àti albara yìí ni ó fa tí púpọ̀ náà àwọn èèyàn tí wọ́n fi di ẹni tó jẹ́ wípé wọ́n ń da ẹni tí ọjọ́ ra wọn pọ̀ mọ́ra wọn. láfi rí àwọn èèyàn tí wọ́n máa sọ wípé ìjájọ́ máa dàpọ̀ àtẹlẹ́bọ àti mùsùlùmí àti kèfèrí ìjájọ́ máa ṣẹ̀sìn kan náà ìjà sọ pé nǹkan kan náà lájọ máa ṣe. àìgbẹ́sìn Ọlọ́run ọba yé kó sì yẹ ká gbọ́ yé ni. torí pé ìta ń pè ní alwala'u nínú èdè Lárúbáwá ní ṣókí láì ní gbára lásìkò láì sì ní máa fa nǹkan tí àwọn àfọ́ní lóga èdè Lárúbáwá tí wọ́n ṣàlàyé fún wa láì ní wulẹ̀ fàjínà. ìta ń pè bẹ́ẹ̀ ó náà ní al-mahabbatu wal-munasara kéèyàn ò nífẹ̀ẹ́ kéèyàn ò sì máa ràn yàn sí. ẹni téèyàn máa nífẹ̀ẹ́ láyé nínú Islam wa ó náà ní mùsùlùmí. ẹni téèyàn máa ràn sí láyé ó náà ní mùsùlùmí. ẹni tó bá wá jẹ́ wípé ọwọ́ àti prefer ẹlẹ́sìn míì àbẹ́ntọ́ jẹ́ kèfèrí tí ò sí Islam tó wá ti prefer rẹ̀ ó va ẹni tó bá jẹ́ mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ kò gbẹ́sìn yìí torí pé ó ti kó sínú nǹkan ìwọ̀ tọ́lọ́wọ́n bá sì léwọ̀. albara' nǹkan tí à ń pè ní albara' ó náà ní wípé kí èèyàn al-bughd wal-bu'd kéèyàn kórìíra ẹni téèyàn máa kórìíra láyé téèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ ààyò téèyàn wà mú ní ọ̀rẹ́ pàtàkì best friend nínú Islam ó náà ní kèfèrí ẹni tí ọ̀gbọ́n náà ń gbọ́ tí bá ní kèfèrí ẹni tá à ń pè ní kèfèrí ó ṣàkóso inú ẹni tó pọ̀ Ọlọ́run ní mẹ́ta lọ́kan ẹni tó sọ pé Jésù Ọlọ́run ni ẹni tó sọ pé òun bọ náà ẹni tí ń bọgi ẹni tí ń bọ pẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ nínú àwọn èèyàn ẹni tí ó sọ pé ọ̀sọ̀ Ọlọ́run gan òun náà wọnú ẹ̀ òun là ń pè ní kèfèrí. alwala wa ni wípé kéèyàn ò nífẹ̀ẹ́ mùsùlùmí nítorí Ọlọ́run ọba àlékè ọlá. níta pé ní albara'u ni pé kéèyàn ò kórìíra sí ẹni tó jẹ́ kèfèrí nítorí Ọlọ́run ọba àlékè ọlá. ẹni tí ó bá wà nígbàgbọ́ tí ó pè tí a sọ wípé ìgbàgbọ́ rẹ̀ pé tí ó ní jẹ́ lẹ́sẹ̀ má gbàgbọ́ rẹ̀ àbí tí ó ní jẹ́ tí gbàgbọ́ rẹ̀ dínkù ó gbọ́dọ̀ lọ gbọ́ nǹkan tá a fẹ́ ṣàlàyé yìí. nínú tó ṣe wálé mọ̀ ní wípé ara àwọn kan tí wọ́n sọ wípé pàṣẹjọ jẹ́ landlord and landlady ní àdúgbò yìí tá à ń ṣe community meeting ẹjẹ́ àjọ máa dáwó tó bá sì ti pọ̀ á sì kọ́ mọ́sálásí á sì kọ́ ṣọ́ọ̀ṣì ń bẹ́ẹ̀ ẹjẹ́ àjọ máa dàpọ̀ kájọ máa sí papọ̀ àbí ká tẹ báíbù ká sì tẹ Kùránì jáde fáwọn èèyàn kájọ máa ṣe méjèèjì papọ̀. sílẹ̀ náà wà ní Islam bí nínú àwọn kan tá a máa yànnà náà nù àbí lápèjúwe àwọn kèfèrí fẹ́ sọdún àwa náà fẹ́ sọdún ẹjẹ́ àjọ sí papọ̀ tó bá ti dàsìkò tiwa àjọ ṣe tó bá ti dàsìkò tiwọn ẹjẹ́ àtúnjọ ṣe
ilé náà nínú àwọn tá a ṣàlàyé òun náà ni ó wà nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn tó fi ń dà fi ara jọ ẹni tí èsì mùsùlùmí òun náà ni wípé lápòjúwe nísìnyí káwọn èèyàn kan kí wọ́n kóra wọn jọ kí wọ́n sọ pé àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn kejì kò sí jẹ́ ẹlẹ́sìn kejì o àkíyèsí alákọ̀ọ́kọ́ kò sí ẹ̀sìn kejì ní Islam ẹ̀sìn ẹ̀kọ́ tó wà lọ́dọ̀ Ọlọ́run náà ní Islam inna ad-dina 'inda Allahi al-Islam gbogbo àwọn ànábì Ọlọ́run tó wá sáyé pátápátá nǹkan tí wọ́n pèpè sí náà ní al-Islam kẹ́nìkan wọ́n sọ pé àwọn ẹlẹ́sìn kejì wa àwọn náà àwọn nǹkan tí wọ́n ń ṣe bí wọ́n ṣe ń ṣe wọ́n ti fi ń gbà àwọn mùsùlùmí wọ́n ti fi ń gbà lọ́wọ́ wa ẹtí káwọn náà máa practice nǹkan táwọn náà ń practice ẹjá jọ máa ṣe nísìnyí lápòjúwe nísìnyí wọ́n máa ń kóra wọn jọ lálẹ́ wọ́n máa ń ṣe ìsọjí ẹjá náà máa ṣe ìsọjí tiwa náà nínú mọ́ṣáláṣí ká máa ṣe aláṣepọ̀ tàjúdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí a dálẹ̀ lásìkò yìí tí ó sì sínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ìpàtàwọ́tá a máa ṣàlàyé ká máa fi ẹ̀sìn wa ju ẹ̀sìn míì nítorí náà anabi sallallahu alayhi wa sallam nínú hadith tí Anas gbà radiyallahu ta'ala anhu ó sọ yìí pé salasun man kunna fihi wajada halawata al-iman nǹkan mẹ́ta kan bẹ ẹni tó bá ti fi lè wà ní ara rẹ̀ òní ó gbádùn ìgbàgbọ́ ní ọmọ sọ pé mùmínì lóhun tí ó sì gbádùn ẹ̀ alákọ̀ọ́kọ́ an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kọjá wípé ẹni tí ó nífẹ̀ẹ́ sí jù òun náà ni Allahu àti òjíṣẹ́ rẹ̀ gbogbo tó bá ti yàtọ̀ sí kò ní nífẹ̀ẹ́ tó bó ṣe nífẹ̀ẹ́ sí Allahu àti òjíṣẹ́ lẹ́yìn pa mọ́ Allahu báyìí a nífẹ̀ẹ́ sí àǹtí gbogbo ọ̀ràn rẹ̀ síwájú gbogbo àṣẹ tó pa wá àǹtí síwájú lórí gbogbo nǹkan kódà kó bí èèyàn pé èèyàn àbí kó bí èèyàn pa wá láṣẹ tó fẹ́ kọlu tọ́lọ́wọ́n bá àlékọ́lá á ti tọ́lọ́wọ́n bá àlékọ́lá á ti síwájú tòbí hùn torí bá sọ pé ìfẹ́ Ọlọ́run ló gbọ́dọ̀ jọba lórí gbogbo ìfẹ́ pátápátá lẹ́yìn náà ìfẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú táàmù ni pé ìfẹ́ ànábì ò lè kọlu ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì ọwọ́ lè kọlu ìfẹ́ ọmọ èèyàn olólùfẹ́ èèyàn ọfẹ́ kankan látọ̀dọ̀ wa ànábì sallallahu alayhi wa sallam náà sì pa wá láṣẹ kankan méjèèjì wa kọlu ra wọn ìfẹ́ ànábì láti síwájú ànábì wa sọ pé tí ó gbádùn gbàgbọ́ rẹ̀ an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kọjá pé tí ó nífẹ̀ẹ́ sí jù onálòjíṣẹ́ Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹni alákọ̀ọ́kọ́ nù tó yẹ pé tí wọn bá fi lè wá lára rẹ̀ yọ gbádùn gbàgbọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì an yuhibba al-mar la yuhibbuhu illa lillah kí ọmọ èèyàn jẹ́ ẹni tó jẹ́ wípé yóò nífẹ̀ẹ́ sí yàn kò wá nífẹ̀ẹ́ sí àyàfi nítorí Allah subhanahu wa ta'ala ló fi nífẹ̀ẹ́ sí rẹ̀ níbẹ̀ ló fi jẹ́ wípé mùmíní àbẹ́ntọ́ bá pẹ̀lẹ́ mùsùlùmí ẹ̀ńtọ́ gbọ́dọ̀ mú ní ọ̀rẹ́ ayò tí ó máa jọ rẹ̀ tiẹ̀ tọ́lọ́ ń yàn fún nínú al-Qur'an òun náà ni mùmíní ọlọ́pàá àlekọ́lá sọ pé innama waliyukumullahu wa rasuluhu dájúdájú ọ̀rẹ́ ayò tẹ́ gbọ́dọ̀ mú òun náà ni Allahu àtòjíṣẹ́ rẹ̀ walladhina amanu àtàwọn tó jẹ́ wípé wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́lódodo alladhina yuqimuna as-salata wa yu'tuna az-zakata wa hum raki'un àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́lódodo tí wọ́n kírun tí wọ́n sì ń ṣe tẹ́ńyọ zaka tí wọ́n tẹrí bá fọ́lọ́run irú àwọn bẹ́ẹ̀ ni mùmínì máa ń mú lọ́rẹ́ ayò lọ́gbọ́dọ̀ jẹ́ best friend yẹ ẹni tó bá fi lè yàtọ̀ sí ọgbọ́dọ̀ kórìíra sẹ́sìn rẹ̀ ọgbọ́dọ̀ fẹ́ràn ẹ̀sìn rẹ̀ yóò wà éètì ẹ̀ torí ẹ̀sìn rẹ̀ àgọ́ wà sálàyé lórí ẹ̀ báwo la ṣe éètì ẹ̀ torí ẹ̀sìn ẹ̀ torí pé àwọn èèyàn tó ti da lórúkọ mọ̀ sápá lónìí ihun tí ọ̀jọ́ra wọn ti fi ń wéra wọn àwọn èèyàn ti wá sọ di wípé aqidatul wala wal bara ẹni tó bá ti fi lè nífẹ̀ẹ́ sí kèfèrí ìwọ̀n wí ọ̀dẹ̀ ọ̀dà gbogbo ọ̀nà téèyàn rí kó gbà nífẹ̀ẹ́ sí wọ́n gbà wípé èèyàn ti di kèfèrí látara rẹ̀ à ń padà bọ́ wá ṣàlàyé irú mistake tí wọ́n ṣe àti ibi tí wọ́n kó sí. tábà wọnú ẹlẹ́kẹta nínú àwọn tí yóò fi gbàgbọ́ tó fi ní adùn gbàgbọ́ gẹ́gẹ́ bí anabi Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe sọ fún wa nínú hadith tí a ń ká lọ. anabi ni wa an yakraha an ya'uda fil kufri kama yakrahu an yuqdhafa fin nar lẹ́yìn náà kórìíra sí wípé kó wọn di ẹni tí ó padà kú nínú Islam yóò wá di ẹni tó di kèfèrí ó gbọ́dọ̀ kórìíra sí yóò kórìíra sí débi wípé yóò kórìíra sí ju bó ṣe kórìíra sí kí wọ́n jù wọ́n sínú náà lọ ànábì nírú ẹni bẹ́ẹ̀ ni ó gbádùn gbàgbọ́ táwa wo náà al-Qur'an àyà pọ̀ tó pọ̀ gan
tọ́jú pé ìjókòó tá a wà yìí kò lè ṣàlàyé ẹ̀ tán tí ń sọ fún wa wípé àti kèfèrí ni o àtẹ̀ntí ọ̀gbọ́lọ́ngbọ́ ni o gbogbo ẹni tó bá ti jọ́tọ̀ Ọlọ́run pátápátá àwa náà gbọ́dọ̀ mú wọn lọ́tà. àyà pọ̀ lẹ́yìn wípé àyà tó ń ṣàlàyé fún wa wípé ká mú Ọlọ́run lọ́kan ṣoṣo gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́run a gbọ́dọ̀ jọ́sìn fún bó ṣe pọ̀ náà Al-Qur'ani tó ń tá bá tó fẹ́ mú àyà mi tó tún pọ̀ tí ń ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn tó sì clear tí ó dàrú nǹkan tá a tún mú ni àyà tí ń sọ nípa ká máa nífẹ̀ẹ́ torí Ọlọ́run ọba àdékọ́lá ká sì kórìíra sáwọn kèfèrí nǹkan tí ó jẹ́ lẹ́ẹ̀kejì nù táàgì náà Al-Qur'an ọ̀dà ẹ̀jẹ̀ wa bọ́ sínú Al-Qur'an ní sísẹ̀ntẹ̀lé Ọlọ́run ọba àdékọ́lá ń sọ ní Al-Qur'an pé la yattakhidhil mu'minuna al-kafirina awliya'a min dunil mu'minin Ọlọ́run fẹ́ máa ròyìn àwọn mùmìnì fún wa wípé àwọn mùmìnì wọn è mú àwọn kèfèrí lọ́rẹ̀ ayò wọ́n wà fi mùsùlùmí lẹ̀ wọn ò ní mú àwọn lọ́tà ẹlòmíì tí ẹ̀ bàjẹ́ yóò ní àwọn kírísítẹ́nì ẹ wò wọ́n dáadé àwọn mùsùlùmí lọ ọ̀rọ̀ burúkú ni tí ó yẹ ká máa gbọ́ lẹ́nu mùsùlùmí à ń padà bọ̀ wá sálàyé ìdájọ́ tiẹ̀ náà ẹ̀ tó bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀ tó bá fi lè pè sọ wípé àwọn ẹ̀sìn àwọn kírísítẹ́nì ọ̀fẹ́ da ìsìlámù gan lọ́gbà mi torí pé àwọn gẹ́gẹ́ máa ń ṣe dáadáa à ń padà bọ̀ wá jẹ́ bí wọ́n ṣe à ń padà bọ̀ wá sálàyé báwo ni wọ́n ṣe jọ́ta wa ọ̀tá wa ni wọ́n dọ̀la ẹni tó bá ṣó wípé òun nífẹ̀ẹ́ wa nínú wọn irọ́ ni wọ́n ń pa Ọlọ́run ti tásìrì wọn fún Al-Qur'an Ọlọ́run ní walan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum àti yahudi ni o àwọn tẹ́lẹ̀ àwọn tẹ̀lé Mùsá wọn ò sì tẹ̀lé o àti Nasara ni o àwọn tẹ́lẹ̀ àwọn tẹ̀lé Jésù tẹ́ ń pera wọn ní Christian Ọlọ́run ní wọn ò lè yọ́nú sí ọ láyé wọn ò lè yọ́nú sẹ́sìn rẹ wọn ò lè yọ́nú sẹ́yìn mùsùlùmí hatta tattabi'a millatahum ìgbà tí wọn tó lè nífẹ̀ẹ́ yín truly tí wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ yín lóòótọ́ òun náà nígbà tẹ́ bá sọ wípé ẹ̀sìn wọn ẹ fẹ́ máa tẹ̀lé hatta tattabi'a millatahum Ọlọ́run ọba àdékọ́lá sọ wípé kul inna hudallahi huwal huda ìrẹ́ ànábì máa sọ fún wọn wípé ọ̀nà mà tí ó ṣe ọ̀nà Islam yìí òun lójú ọ̀nà wala in ittaba'ta ahwa'ahum àmọ́ wà ànábì tó bá lọ tẹ̀lé fẹ́nu wọn tó tẹ̀lé sìn wọn ba'da alladhi ja'aka minal haqqi lẹ́yìn adúrú ẹ̀rí tó ti wá fún ọ pé Islam nìkan lọ́nà yìí ma laka minallahi min waliyyin wala nasir kódà ọ̀làlá náà sí kẹkẹ lọ́dọ̀ Ọlọ́run kó nà yọ Ọlọ́run sanabi sì lè ti kèfèrí sanabi sì lè tẹ̀lẹ́sìn mi ànàbí tọ́ wá sàlàyé ẹ̀sìn fún wa só lè tẹ̀lẹ́sìn mi ó fi hàn pé àwa lọ́lọ́run àwa tá a jẹ́ mùsùlùmí tá à ń tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run bá wí bẹ̀rù wípé wọn ò lè ṣe kíni wọn ò lè nífẹ̀ẹ́ wa tá a bá wa sọ wípé torí pé wọ́n nífẹ̀ẹ́ wa torí pé dẹ́fi bẹ́ẹ̀ lómi lọ́nu lọ́sọ wípé àwọn kírísítẹ̀n yẹn ìwà wọn dáa gan o wọn fẹ́ ṣe kíní gan o Ọlọ́run sọ nísìnyí pé nígbà tó bá tó tẹ̀lé sí wọn ní tó nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo àwọn ìrújú tí wọ́n ṣe fún wọn tí wọ́n ti síwájú tó Ọlọ́run láìkì yẹn àwọn ìgbà tí wọ́n ti síwájú fún wọn wọ́n fẹ́ fi kó lè bá a sì nàbí tàwọn náà ni Ọlọ́run tó sọ pé omi kè wadda alladhina kafaru àwọn kèfèrí tí wọ́n láìkì ni wípé law yaruddukum min ba'di imanikum kuffaran hasada yìí tí wọ́n fẹ́ ni pé kí wọ́n dá yín padà lẹ́yìn tí ó jẹ́ kèfèrí sọ́lọ́run padà torí pé àwọn Lárúbáwá Ọlọ́run dojú kẹ tó bọ kàn bẹ wọn ti gbà kẹjẹ kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì dé wọn gbà fún ànábì Ọlọ́run wa ní tí wọn fẹ́ ni pé law yaruddukum min ba'di imanikum kuffaran hasada tí wọn fẹ́ ni pé kí wọn tó sọ yín di kèfèrí padà hasadan min 'indi anfusihim wọn fi ń pẹ̀gàn yín ni káyìlì bá àjọjọ́ mọ́ ẹ náà tí wọn fẹ́ nìyẹn ìdí nìyẹn tẹ́ fi ń ti gbogbo àwọn kẹ́yìn síwájú fún yín ẹ wà sírí tọ́lọ́ tún fún aná Al-Qur'an ẹ wo kò tí wọ́n wà sí wa àti wọn ò nífẹ̀ẹ́ wa Ọlọ́run tó sọ́nbù mi pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́lẹ̀ gbàgbọ́ lódodo la tattakhidhu bitanatan min dunikum mo ti sọ wípé lẹ́ẹ̀kan náà pé nínú àwọn àyàtọ̀ pọ̀ náà Al-Qur'an ti ń sàlàyé fún wa nínú àwọn àdájọ́ ẹ̀sìn òun náà ni ti ń sọ nípa al-wala wal-bara tá ń sàlàyé fún wa yìí ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́lẹ̀ gbàgbọ́ lódodo la tattakhidhu bitanatan min dunikum ẹ má sọ pé fẹ́ mọ́ ọ̀rẹ́ ayò nínú àwọn tí ẹ ṣe mùsùlùmí o Ọlọ́ni la ya'lunakum khabala wọn ò dẹ̀yìn lẹ́yìn yín láti jẹ́ kẹ́ ẹ ṣòfò láti jẹ́ kẹ́ ẹ má jèrè ayé àtàlùkìyàmá qad badatil baghda'u min afwahihim ó ti hàn náà ṣe sí wọn nígbà tí a bá yín sọ̀rọ̀ ó ti hàn
gbogbo àwọn mùsùlùmí nísìn ẹbí wọn lè lágbàáyé kí ni wọ́n ń pè wá terrorist ni wọ́n ń pè wá Ọlọ́run ní qad badatil baghda'u min afwahihim ìjọ́tọ̀ Ọlọ́run ó ti hàn nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ fún nípa yín wa ma tukhfi suduruhum akbar Ọlọ́run ní eléyìí tí wọ́n sọ sí yín tẹ́ ń pè ní terrorist yòó kékeré ni ó yín tí tó ń bẹ́nu ọkàn wọn against yín ó tún jù bá ń lọ. wa ma tukhfi suduruhum akbar qad bayyana lakumul ayat in kuntum ta'qilun Ọlọ́run ní àdìsá mi Ọlọ́run àwọn tá a ti mọ gbogbo nǹkan tán òun là ń ṣàlàyé fún yín kẹ́ ẹ tẹ̀lé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ní làákàyè. àti wọn ò nífẹ̀ẹ́ wá ìwà sí tọ́lọ́ ń tú fún wa nísìn ipe káwa náà lè bá a di kèfèrí bíi tiwọn ni wọ́n fẹ́. ẹ wò nísìn kí ni ẹ̀sìn ṣe nípa education tí à ń ṣe báwọn kí ni ṣe wà ẹ jẹ́ kí àwọn obìnrin mùsùlùmí ẹ jẹ́ kí wọ́n múra ní múra tẹ̀sìn ìgbà náà lẹ́yìn tí wọ́n mọ̀ complain wọ́n mọ̀ sọ pé àwọn terrorist nù àwọn kanu àwọn kíní kanu ìjẹ́ jẹ́ sí wa ní ẹ̀sùn ọmọ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú àwọn mùsùlùmí tí wọ́n jóbìnrin tí wọ́n fẹ́ ṣe kóòtù bá tí wọ́n ń pè ní Firdaus lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe bí ó fẹ́ wọ bá lásán ló lo hijab ni wọ́n sọ pé kó padà pé ọkọ aláfa dressing code kò fara mọ́ dressing code àwọn kí ni ẹ̀sìn ṣe nípa education ẹ̀ sọ pé a ní freedom láti ṣẹ̀sìn wa àti wọn ò nífẹ̀ẹ́ wa tá a bá sì rẹ̀ tí ń rìn hòhò tí wọ́n bá rí wọn kí ni wọ́n ń pè wọ́n ẹ̀ tí ń rìn hòhò kiri wọn ò pa wọ́n lè ní terrorist wọn ò pa wọ́n lè ní jàgídíjàgan àmọ́ àwọn àtọ́jẹ́ pé abùyàfọ́ lọ́hún amọ́lọ́hún lọ́kàn ṣoṣo àwa ni làjẹ́ terrorist lójú wọn làǹdàlúrú àwọn ni Boko Haram àti wọn ò nífẹ̀ẹ́ wa lọ́lọ́ fi wọ́n sọ fún wa náà yàtọ̀ nǹkan àlọ́ tá a fi yà sí bẹ́ẹ̀ wípé Ọlọ́run ọba àlekọ́lá sọ wípé la yattakhidhil mu'minuna al-kafirina awliya min dunil mu'minin àwọn mùmìnì èèwọ̀ ni wọn ò gbọdọ̀ mọ ẹtọ́ jẹ́ kèfèrí kírísítẹ́nì ni Júù ni wọn ò gbọdọ̀ mọ ọlọ́rẹ̀ ayò àwọn Júù ẹ̀wọ̀ jákujàku tó ṣe lọ́jọ́ mẹ́ta ìlú àwa mùsùlùmí tọ́lọ́ ní ká jogún wọ́n tún ṣe kíni wọ́n tún lọ sọ di kápítà tiwọn àní wọn ò nífẹ̀ẹ́ wa èwo lọ sọ pé wọ́n nífẹ̀ẹ́ rẹ torí pé ń fún ọ ní tọrọkọ́bọ̀ 10,000 ń fún kọ́ńtrátì 100,000 ìṣẹ́jọ dà yín papọ̀ torí pé wá rí pé ọ̀sán rówó látara rẹ̀ lọ́wọ́ amúlọ́rẹ̀ ayò lọ́wọ́ nífẹ̀ẹ́ pé àwọn mùsùlùmí wọn dá pọ̀ la yattakhidhil mu'minuna àwọn kèfèrí wọn dá pọ̀ la yattakhidhil mu'minuna al-kafirina awliya min dunil mu'minin èèwọ̀ ni mùsùlùmí gbọdọ̀ mú kèfèrí lọ́rẹ̀ ayò. ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقى ẹni tó bá fi lè lọ mú wọn lọ́rẹ̀ ayò Ọlọ́run bá lè gbọ́dọ̀ sọ pé kò ní kankan lọ́dọ̀ wọn o kò ní kankan kọ́ máa expect laysa min Allah fi shay kọ́ máa expect kankan lọ́dọ̀ wọn torí pé ó ti prefer kèfèrí ó ti prefer ẹ̀ lórí Islam àwọn mistake kan bẹ tó jẹ́ wípé ó yẹ kí àwọn mùsùlùmí gan máa rò wò ẹ sì sọ wípé ká máa dẹ̀sìn papọ̀ kò jọra wọn Ọlọ́run bá ti tàṣírí wọn púpọ̀ ní Al-Qur'ani fún wa Ọlọ́run pọ̀ wọn kèfèrí sí wọ́n sọ pé mùsùlùmí ni wọ́n níbí ẹni tó bá ti ní ká máa dẹ̀sìn papọ̀ ìtumọ̀ ní pé ọ̀sìn tàwọn náà ọ̀dọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí tàwọn náà sí dọ̀dọ̀ Ọlọ́run a wá sọ wípé ọ̀dà náà kí ló wá fẹ́ sọ nípa ẹni tọ́lọ́run bá lè kọ́lá sọ pé qad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ní ti pàápàá àwọn tí wọ́n sọ wípé mẹ́ta lọ́kan l'Ọlọ́run wọ́n ti di kèfèrí kí ni tó fi dáhùn àbẹ̀tọ́ sọ wípé ayàtọ̀ náà ti sọ wípé laqad kafara alladhina qalu inna Allaha huwal masihu ibnu Maryam Ọlọ́run ní ti pàápàá ẹni tó bá fi lè jẹ́ ẹni tó bá sọ wípé Masihu Jésù ọmọ Maryama wípé ọmọ Ọlọ́run ni ó ti ṣe kèfèrí ó sì wá jọra wọn táwọn sọ wípé ẹjá máa dá papọ̀ kájọ máa ṣe ìtumọ̀ ní pé ìtọ́ jẹ́ ìbàjẹ́ àti ìtọ́ jẹ́ òdodo àti ìtọ́ jẹ́ bàjẹ́ kájọ dá papọ̀ mára wọn gbogbo ẹ̀ náà lọ́dọ̀dọ̀ Ọlọ́run ìwọ ní àbọ̀dọ̀ sí ìwọ ní ẹlòmíì nínú àwọn ọ̀rọ̀ jàkújàkú tẹ́ mọ̀ sọ́lẹ́ ní ẹ̀ yóò ní àwọn ọ̀rẹ́ tẹ́mi ní ju gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá kèfèrí ni wọ́n kírísítẹ̀nì ni wọ́n gba wọ́n sì dá báyìí wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n sì tẹ̀lé àmọ́ àwọn mùsùlùmí ìkà ni wọ́n lóòótọ́ aráàlú náà mùsùlùmí tó jẹ́ pé ìwà rẹ̀ ọ̀dá à ń padà bọ̀ wá tá a ṣe fún wẹ́ni bẹ́ẹ̀ bá a ṣe kọ́ lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tá a ṣe fún tó yẹ pé òun ò fi jẹ́ tó yẹ pé ìwà rẹ̀ ọ̀dá níta fi jáde wọ́n tó dáa jù náà
a máa pè yẹn sákèsí tiwa àwọn tí jò ní àwọn àlùmọ̀ jò ní àwọn Bani Israel àwọn tí wọn èyí sọ wípé yín tí ọmọ ìyá wọn ṣe wọn kì í sọ wípé nǹkan tí ọ̀dà ni tó bá ṣe tí ọ̀dà déédéé tó bá ṣe tó dá déédéé wọn ò ní correct ẹ̀ àmọ́ ní Islam wa ọlọ́ni kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin níjọ́ tó dáa jù tó jáde sáwọn tí wọ́n yọ fáwọn èèyàn jáde kí wọ́n máa pa àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run torí kí n tẹ́ fi wá dáa ni wípé ta'muruna bil ma'ruf ẹ máa ń pè yẹn sójú ọ̀nà dáadáa ni wa tanhawna 'anil munkar ẹ sì máa ń kọ burú fún yàn kí n tẹ́ fi jẹ́jọ́ tó dáa jù nù. ó fi hàn pé mùsùlùmí tó jẹ́ pé ìwà rẹ̀ ọ̀dá á ní mùsùlùmí tí ọmọ ìwà tí ọ̀dá ẹ pèsè fún kò ní ṣe yọ jàǹbá àwọn èèyàn yóò ṣe 419 eléwọ̀n wá sọ wípé káwá ránṣẹ́ lórí àwọn kèfèrí àbí káwọn kèfèrí lè ránṣẹ́ káwọn lọ́wọ́ lórí òun ká sọ pé ṣe lè mùsùlùmí gidi kọ́ ọlọ́bẹ̀ yọ̀ lélẹ́ yìí ọ̀yá páàkì sẹ́gbẹ́ kan ṣe láwọn kristian ìwà wọn dáko ẹja máa ràn wọ́n lọ ìsà máa mọ́kòjú àwọn ilé wọn ni tọ́ra wọn ni àwọn ọ̀tá tó yẹ pé ó fojú hàn àtàwọn jù ọlọ́ni wò nífẹ̀ẹ́ wa wípé ẹni tọ́pọ̀ wá fi lè ṣe bẹ́ẹ̀ ọlọ́ni kò ní kẹ̀kẹ́ lọ́dọ̀ wọn o illa an tattaqu minhum tuqa àyàfi kọjá wípé ìntẹ́ fi só ìfẹ́ sí wọn tẹ́ fi só ìfẹ́ sí wọn òun náà ni wípé ẹ̀ ń páyà mọ́tọ́lọ́ ti báyà tí làgbára lórí wọn ànàbí kó tó dé lu Mẹ́kà mọ́tì ànàbí wà lu Mádínà ó fẹ́ padà sí ìlú Mẹ́kà ó fẹ́ lọ ṣe umra àwọn Quraish wọ́n ti gbọ́ pé ànàbí ń bọ̀ kèfèrí sí ni wọ́n dáná wọ́n wá pàdé ẹ̀ ní àyè kankan pé ní Hudaybiyah wọ́n wá mẹ́tẹ̀ wọ́n á pàdé àwọn ní sọ́rí Muhammadu sọ ibo ṣe wà lóòótọ́ ìlú rẹ̀ lọ fẹ́ wọ̀ ṣùgbọ́n lásìkò yìí ò lè wọlé kó tó di bọ́ọ̀sì ìwúmọ́rẹ́ ilé tó fẹ́ ṣe yìí ó padà wà lọ́dọ̀ tí ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé àjọ sign agreement wípé kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ sí ogun láàrin ọdún mẹ́wàá àní jagun wọ́n sign agreement báwọn irú agreement báwọn kò gbọ́dọ̀ sí láàrin mùsùlùmí àti kèfèrí àyàfi tó bá jẹ́ wípé maslaha wà ń bẹ àǹfààní wà ń bẹ tá a lè ṣe abasa agreement yẹn Ànábì sallallahu alaihi wasallam mátàgbára ò tí ì sí láti jagun Ọlọ́run ò tí ì pàrọ̀ bí láti pé wọ́n lọ bá wọn jà wọ́n sign agreement yẹn. irú contract tó ṣẹlẹ̀ láàrin wọn nípìlẹ̀pìlẹ̀ kọ́ ẹ kó sí láàrin mùsùlùmí àti kèfèrí torí pé ọ̀tá wa wọ́n ń ṣòwò rẹ̀ àwa náà ń ṣó ẹ̀ sí àjọ wọn ń ṣó ẹ̀ síra wa ni wọn ò fi pamọ́ ẹni tó bá rà àwọn kèfèrí tí wọ́n jẹ́ dáadáa yóò ní ẹ máa pa àwọn mùsùlùmí lọ mo ti gbọ́ rí àwọn náà ti gbọ́ náà àwọn ọ́díò tó bára dáadáa ní àwọn social media sí wa káàkiri tó sọ pé àwọn mùsùlùmí ẹ máa pa wọ́n lọ tó ti bó ti jẹ́ wípé àlòjọba mùsùlùmí àlòdárí mùsùlùmí president wa tó jẹ́ mùsùlùmí máa tí ẹ máa sọ nípa rẹ̀ bí kókú tèmi tọ̀ lálẹ́ máa sọ ìjọba wọn náà ní ń lò òfin wọn náà ní ń lò bẹ́ẹ̀ torí wípé ìjọta wọn ṣàfihàn níṣẹ́ torí ìjọta wọn òun náà ni Ọlọ́run fi sọ wípé ọ̀tá wa ni wọ́n ẹ jẹ́ káà ní òun mú ọ lọ́tà Ọlọ́run ni wa ila Allahil masir gbogbo tí mo sọ fún yẹn tẹ̀lé o torí pọ́dọ̀ mi lè ń padà bọ̀ wá jẹ́jọ́ o ayé àkàlàkàtàn látàárọ̀ nínú Al-Qur'an nínú àwọn àyà tí tó ń ṣàlàyé fún wa nípa wípé ká mú Ọlọ́run bá lè pé a gbọ́dọ̀ mú kèfèrí ní ọ̀rẹ́ ayò a gbọ́dọ̀ ní best friend a gbọ́dọ̀ kórìíra sí ẹ̀sìn rẹ̀ a gbọ́dọ̀ kórìíra sí torí ẹ̀sìn ẹ̀ òun náà ni wípé Ọlọ́run bá lè kọ́ lásọ wípé ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ lódodo la tattakhidul yahuda wan nasara awliya ẹ má sọ wípé àwọn Yahudi àwọn Júù àtàwọn Nasara lẹ́fẹ́ mú lọ́rẹ́ ayò ní wọ́n máa jọ́ rẹ̀ yín tẹ́jọ́ máa kóra yín káàkiri láti sọ pé ẹjọ́ ń lọ ṣó káàkiri ẹ̀ ń lọ pátì káàkiri àwọn nǹkan oríṣiríṣi tẹ́jọ́ ń ṣe papọ̀ tí wọ́n bá fẹ́ lọ sí wedding nínú ilé ìsìn wọn àjọ wọlé náà ni àjọ máa ṣe Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ni ẹ má ṣe bẹ́ẹ̀ la tattakhidul yahuda wan nasara awliya àwọn méjèèjì ẹ má mú wọn lọ́rẹ́ ayò Ọlọ́run ní ba'duhum awliya'u ba'din àwọn ara wọn náà yẹ dí wọn máa sọ̀rọ̀ ara wọn wa man yatawallahum minkum fa innahu minhum sẹ́rí àyà yìí ó ṣe pàtàkì ọgbẹ́gẹ́ torí pé ibẹ̀ ni àwọn tí wọ́n ṣe tí wọ́n ti ṣubú nínú bẹ́ẹ̀ ń ṣàlàyé al-wala wal-bara tá ń ṣàlàyé yìí àwọn tí wọ́n jẹ́ pé wọ́n lé lórí ẹ̀ tí wọ́n pa àwọn èèyàn kèfèrí nítorí ẹ̀ ibi tẹ́ ti ṣubú ni
ló fi jẹ́ pé ààyè yín wà farabalẹ̀ dúró lórí ẹ̀ yín wà máa ṣàlàyé díẹ̀ tí ó fi kíláàsì wá dáadáa. ọlọ́ni wa man yatawallahum minkum ẹni tó bá fi lè mú wọn ní ọ̀rẹ́ ayò nù yín náà yín mùmínì fa innahu minhum òun náà ti dára wọn òun náà ti gẹ́ni òun náà ti di ara wọn àti ẹni tí ó bá fẹ́ di ara wọn àbí ká sọ wípé nínú tó lè líìdì èèyàn sí yín tí yóò fi dára wọn òun náà ní pé kí èèyàn mú ọ lọ́rẹ́ ayò àti sọ ní ìsìn náà wípé díẹ̀díẹ̀ ni wọ́n máa fi nǹkan fà á lójúmára díẹ̀díẹ̀ lèyìn ó di ẹni tó yẹ pé true pé wọ́n tẹ̀lé wọn yẹn yóò di ara wọn lọ́dọ̀ sọ pé ẹ má mú ọ lọ́rẹ́ ayò ba'duhum awliya'u ba'din àwọn náà nẹ́jẹ́ wọn jọ́rẹ̀ ara wọn wa man yatawallahum minkum fa innahu minhum ẹni tó bá fi lè mú wọn lọ́rẹ́ ayò nínú yín òun náà ti dára wọn ẹjá dúlá ayò àwọn afọ́ni tafsir mẹ́jọ ń sálàyé ayé yìí Hudhayfa radiyallahu ta'ala anhu náà sàbí ànàbí wọ́n sọ wípé liyattaqi ahadukum an yakuna yahudiyan aw nasraniyan wa huwa la yash'ur kíkọ̀ kan nù yín kọ́ lọ àwọn mùmínì nù o kíkọ̀ kan náà wà mùmínì ká lọ páyà ká má lọ jẹ́ kèfèrí ká má lọ jẹ́ yahudi àbí nasọ́rọ́ táàsì ní mọ́pàá ti dára wọn torí pé Ọlọ́run sọ pé ẹni tó bá fi lè mú ọlọ́rẹ̀ ayò nù yín ó ti dára wọn ó fi hàn pé àwọn èèyàn wá ṣubú ní àyò púpọ̀ àwọn wá sọ pé gbogbo ẹni tó bá fi lè mú èèyàn ní ọ̀rẹ́ ayò tó bá fi lè mú kèfèrí ní ọ̀rẹ́ ayò ó náà ti di kèfèrí á sọ pé àlàyé pọ̀ lórí eléhùn kì í ṣe gbogbo ẹni tó bá ti mú kèfèrí ní ọ̀rẹ́ ayò ó náà ni yóò máa jẹ́ kèfèrí. ìdájọ́ oríṣiríṣi ló wà fún àwọn tí máa ń mú àwọn kèfèrí lọ́rẹ́ ayò ó ń bẹ́ẹ̀ náà mọ́rẹ́ ayò tó jẹ́ wípé yóò yàn kó nù Islam ó ń bẹ́ẹ̀ náà tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni kódà ó lè jẹ́ṣẹ̀ ńlá ó sì ń bẹ́ẹ̀ náà tó jẹ́ pé kò ní ìbáṣe kankan pẹ̀lú ẹ̀ṣẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ tí yóò mú lọ́rẹ́ ayò ẹ̀jẹ̀ máa mú lẹ́yìn kọ̀ọ̀kan ìwúlọ́ yàn kó nù Islam òun ni tó jẹ́ wípé ó sọ wípé ẹ̀sìn wọn náà ọdọọdọ Ọlọ́run ọwọ́ àjọ ń ṣe papọ̀ wọ́n jọ máa kírun wọ́n jọ máa gbààwẹ̀ tí wọ́n sì tún fẹ́ lọ ilé ìsìn wọn náà jọ Sunday wọ́n jọ lọ ni tí wọ́n fẹ́ sì sọ́jí wọ́n jọ sí ni irú ilé nísìnyí wọ́n ti jọ mú àbí wọ́n sọ wípé lóòótọ́ àníjọ lọ ilé ìsìn o àníjọ lọ dọ́jú àmọ́ ojú ọ̀nà tí wọ́n náà ọdọọdọ Ọlọ́run ó sọ háhá mẹ́tàbù wọn nínú ìpìlẹ̀ tó wà ní Islam wa náà ní wípé kíni o ẹni tí Ọlọ́run ọba àlekẹ́ ọlá bá ti pè ń kèfèrí àgbọ́dọ̀ sọ wípé mùsùlùmí ni wọ́n má àbí ká sọ pé ẹ̀sìn tàwọn nílò Ọlọ́run láìláì àgbọ́dọ̀ sọ má ẹni tọ́lọ́run bá ti pè ń kèfèrí tọ́sọ́ ẹ̀mọ́lẹ́ tọ́lọ́run ti pè ń kèfèrí èèwọ̀ ni Yahudi Ọlọ́run kó wọn kèfèrí Nasara Ọlọ́run kó wọn kèfèrí àwọn Yahudi wọ́n ní Uzairu ọmọ Ọlọ́run ni wọ́n ní Ọlọ́run bímọ Ọlọ́run sì ní lam yalid wa lam yulad ọba tí ò bímọ lòun ẹ̀tọ́ bá ní ọ̀nà àtàwọn náà dọ́dọ̀ Ọlọ́run sọ haha madhhabahum ọsọ gbójú ọ̀nà wọn náà ojú ọ̀nà ló náà irú ẹni bẹ́ẹ̀ ó ti dára wọn tó yẹ pé torí tó fi wá tẹ̀lé wọn nu ipe ojú ọ̀nà àtàwọn náà dọ́dọ̀ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ àmọ́ irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni torí pé ó náà ṣe kí ni ó ti sọ wípé ìtọ́nà ọba kò ilé ìwọ̀ ti ṣe lẹ́tọ̀ àmọ́ ìmí ń bẹ tó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni lápòjúwe nísìn kéèyàn ò nífẹ̀ẹ́ sí yàn nítorí wípé kéèyàn ò nífẹ̀ẹ́ sí kèfèrí nítorí wípé ó rí nǹkan jẹ lọ́dọ̀ rẹ̀ ó rí nǹkan mú lọ́dọ̀ rẹ̀ ó ní fún ní contract oríṣiríṣi bùkátà kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ń gbọ́ fún torí ẹ̀ ló fi wá láìkè ẹ̀ torí ẹ̀ ó náà ló wá ṣe kíni ló fi láìkè ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ lásọ nísìnyí àbí torí pé fámìlì ni wọ́n ìdájọ́ rẹ̀ lásọ nísìnyí irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni kìí ṣe kèfèrí tó bá jẹ́ wípé lóòótọ́ ọ̀rìn ilẹ̀ náà kan rẹ̀ wípé ẹ̀sìn Ọlọ́run nìkan náà lẹ̀sìn ṣùgbọ́n torí tí ń rí lọ́dọ̀ rẹ̀ ló fi wá mú ní best friend tiẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni
torí pé a rí nínú hadith yóò wà tó fẹsẹ̀ ní látọ̀dọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam nínú ìtàn ọkùnrin kan tí wọ́n ń pè ní Hatib ibn Abi Balta'a. Hatib yìí mùsùlùmí ni tọwọ́ pẹ̀lú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nílùú Madina kódà ó jogun Badiri ogun alákọ̀ọ́kọ́ táwọn mùsùlùmí jà. bẹ́ẹ̀ sì wá jà ogun Badiri yìí a ti sọ̀rọ̀ agreement tí ó ṣe láàrin àwọn Quraysh àti Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní Hudaybiyah àti sọ́lá ìpẹ́ yìí. agreement yìí òun wá ní àwọn kèfèrí Quraysh ni wọ́n violate wọn ò tẹ̀lé agreement yìí wọ́n kọlù àwọn mùsùlùmí àti sọ pé kò ní sógun wọ́n sì jagun wọ́n lọ bá àwọn mùsùlùmí kan jà wọ́n kọlù àwọn mùsùlùmí kan tí wọ́n bọ̀ láti ìlú Sham. Ànábì wa sọ yìí pé kí ni o ọwọ́ àti sọ yìí pé fún tí wọ́n ṣe wọn àwa náà àti kí ni o á lọ gbógun ti wọn ṣùgbọ́n àníjẹ́ kí wọ́n mọ̀ sàmì sọ pé Allahumma ammi alayhim ahdana o kama qala sallallahu alaihi wasallam Ọlọ́run dákun má jẹ́ kí wọ́n mọ̀ sí plan tá à ń ṣe lọ́wọ́ yìí má jẹ́ àwọn kèfèrí ọ mọ̀ sí tá a fi lọ yalu wọn nílùú Mákà pé níta ẹsẹ̀ wọn afẹ́ gbẹ̀san rẹ̀. Hatibu yìí gẹ́gẹ́ bá ṣe sọ aṣọ ipò náà wà náà tẹ́ jagun Badr bó sì gbọ́dọ̀ yìí ó wá rí wípé òun náà má ní fámìlì nínú ìlú Mákà ó wò pé fámìlì òun nìsín kò safe torí pé nísìn òun ẹsẹ̀ Quraishi ṣùgbọ́n òun ní àlàkọ̀ òun ní relation pẹ̀lú àwọn Quraishi wọ́n ti nífẹ̀ẹ́ òun tó yẹ pé tẹ́ bá rí òun gan wọ́n rò pé bóyá ara kan náà ni àwọn ni. nísìn nígbà tó òun ti wá ní ẹni tí yóò ṣe fámìlì òun yìí àwọn táwọn sì jọ wà nílùú Madina tí wọ́n jẹ́ àwọn Quraishi táwọn náà ti wá sílùú Madina àwọn tiwọn àwọn fámìlì wọn ti ń bẹ lu Mákà wọ́n save torí pé nínú tó wà fún ìran Lárúbáwá ni pé wọ́n máa defend ara wọn kódà kí wọ́n má gbà tí ń ṣe gbọ́ Ànábì sallallahu alaihi wasallam bó ṣe pèpè sójú ọ̀nà Ọlọ́run tó ọ̀nkù rẹ̀ Abu Talib a máa defend ẹ̀ kò sì gbà tí ń ṣe. so tánàbí sallallahu alaihi wasallam tó bá gbéra láti ìlú Madina nísìn tó bá lọ sí ìlú Mákà àwọn fámìlì kọ̀ọ̀kan wọ́n máa defend ọmọ ìyá wọn pé nǹkan kò gbọdọ̀ sí nǹkan kò gbọdọ̀ sí. Hatib wa ni tani wọ àdúró ti àwọn family tó wọn àtàwọn ọmọ àwọn tẹ́ ń bẹ lu Mákà tí ó defend òun báwo pé òun gbọ́dọ̀ create relation láàrin òun àtàwọn Quraysh lọ́ba kọ lẹ́tà lọ́ba fi rún obìnrin kan pé ẹ̀yin ará ìlú Mákà látọ̀dọ̀ Hatib ni lẹ́tà yìí ti wá o òun kọ́ sí yín láti sọ fún yín pé Ànábì sallallahu alaihi wasallam ti ń plan ní against yín ó wá fi rún obìnrin kan lọ bẹ́ẹ̀. Ọlọ́run ti mọ tí ó ṣẹlẹ̀ ó wá sọ fún Ànábì bẹ́ẹ̀ pé ìrẹ́ Ànábì dájúdájú obìnrin kan ó ti ń lọ sí ìlú Mákà báyìí nísìn ó ti fẹ́ lọ jíṣẹ́ plan yín fáwọn Quraysh Ànábì ní ọ̀yá ẹ̀yin sàbí méjì dìde ńlẹ̀ ọ̀dà kan ọ̀yá ẹ̀yin méjèèjì ẹ máa lọ ẹ bá obìnrin kan ní ààyè báyìí níbi báyìí ẹ sọ fún pé ìwé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ẹ fi rán kó ṣe kẹ́ni kó fi lé yín lọ́wọ́ àwọn tí náà lọ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n débẹ̀ wọ́n sì segin ni o wọ́n sì gbóbẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá Ànábì ṣe ròyìn ẹ̀ wọ́n gbà wọ́n lóòótọ́ wọ́n wá mú lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní wọ́n á kàwó wọ́n bá ní látọ̀dọ̀ Hatib wọ́n sọ fún yín pé Ànábì ń plan báyìí bá Ànábì ṣe gẹ́ tiẹ̀ báyìí Ànábì ọ̀pọ̀ kèfèrí kò sọ pé o ti segin ni o o ti di kèfèrí kí ni Ànábì sọ fún wọ́n sọ pé ma hamalaka ala hadha ya Hatib ira Hatib kí ló tó fi ṣe tó ṣe yìí tó sì mọ̀ kó léwu ó ní ilé Ànábì má blame mi wo má sáré kánjú dájọ́ lórí mi gbọ́tẹ̀nù mi ná tó bá gbọ́tẹ̀nù mi ọwọ́ àwọn bọ̀yá tí mo ṣe bóyá mo ṣe láì dá mo ṣe tọ́ da ọ̀dà Ànábì sallallahu alaihi wasallam ní wítẹ̀nù ẹ̀ àwọn sàbí gan kódà Umar radiyallahu ta'ala anhu ó ní àpàdà bọ́ àṣọ ìlọ̀gbọ̀n Umar ó ní ilé Ànábì ó ṣàlàyé bí ó ti fẹ́ defend àwọn family tí ń bẹ nílùú Mákà ó ṣàlàyé gbogbo ẹ̀ pé òun sì nífẹ̀ẹ́ family òun báwo lòun ṣe wá fi wọ́n lẹ̀ tọ́jú pé tógun bá dé yọ padà dọ́dọ̀ tàwọn náà báwo lòun ṣe save fún tóun fi create ẹnu kí ṣe pé òun ṣe à ń kú friend wala riddatin kí ṣe pé mo sọ pé ọ̀nà rẹ̀ ọ̀ lọ́mọ kí ṣe pé mo sọ pé ìwọ Ànábì ẹ̀sán Ànábì mọ̀ kí ṣe pé mo sọ pé ọ̀nà wọn lọ́ wọlé Ànábì má blame mi Umaru ni ìgbà Ànábì fún mẹ́yìn ọ̀dájẹ́ ń gé orí ọkùnrin dànù orí munafiki ló pẹ̀jọ náà jẹ́ ń gé orí munafiki dànù munafiki náà táyé pé ń fi Islam hàn
ó sì fi kèfèrí sínú ó tutọ́ funfun jáde ó sì fi dúdú sínú ó ní jẹ́ kí orí ọkùnrin yìí Ànábì jẹ́ ń pàdánù Ànábì sallallahu alaihi wasallam sọ pé ilẹ̀ Umaru ṣe sùúrù innahu min ahli Badr bó ṣe ń wo Hatibu yìí ìkànnù àwọn tó jẹ́ wípé wọ́n jagun Badiri ni wa ma yudrika anna Allah tala ala ahli Badrin faqala lahum qad ghafartu lakum wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé ìrẹ́ Umar radiyallahu ta'ala anhu tó bá sọ yìí kò fẹ́ gbé ìdànù yìí ó náà wà náà tí a jagun Badiri ogun Badiri sì ni ológun àkọ́kọ́ táwọn mùsùlùmí jà tí wọn ọkọ̀ tí wọn ò tó kankan 313 ni wọn àbí 300 ní kankan 313 15 17 19 láàrin ilé náà ni àdàdà àwọn mùsùlùmí gbà náà àwọn kèfèrí wọ́n sì lọ bí ẹgbẹ̀rún Ànábì jà ogun yìí ó sì win ní pẹ̀lú pé wọ́n kéré náà Hatibi jẹ́ kan náà àwọn tí wọ́n jagun yìí tí wọ́n sì win ní kí ló sọ fún wọn pé Ọlọ́run ọba àlékọ́lá ó ti yọ sí àwọn ará Badiri tí wọ́n jagun Badiri pé ẹ̀yin ará Badiri o fún pé tí ẹ gbọ́ lọ́n gbọ́ pé ẹ wú pé ẹ kéré pé tí ẹ gbọ́ lọ́n gbọ́ ẹ wú pé ẹ kéré mo forí jiyìn gbogbo tẹ bá ẹ máa lu màá ṣí ìtàn faqad ghafartu lakum bí ọ̀tá ẹ gbọ́ lọ́n yọ sí wọn wá sọ wọn pé ẹ máa ṣe tó bá wù yín lórí ilẹ̀ mo ti forí jiyìn gan ẹ wo sẹ́ Umaru Ànábì sallallahu alaihi wasallam sọ fún Umaru bẹ́ẹ̀ kí Umaru lè bá farabalẹ̀ pé kọ́mọ́ sọ pé kèfèrí ni lóòótọ́ ni tó ṣe Ànábì sallallahu alaihi wasallam dápẹ́sẹ̀ ni àmọ́ Ànábì ó sọ pé kèfèrí ni ó fi hàn pé ẹni tó bá fi lè nífẹ̀ẹ́ èèyàn torí pé wọ́n jọ relate wọ́n jọ kan àmọ́ wọn ò sí Islam òun nìkan lọ́lọ́run yọ ọlọ́dásálẹ̀ sá nínú fámìlì ẹ̀ tó wá ń jẹ́ mùsùlùmí tó bá nífẹ̀ẹ́ wọn tàbí tí ń ràn wọ́n ṣe nítorí wípé fámìlì tí ọjọ́ dà wọ́n papọ̀ irú ẹni bẹ́ẹ̀ ìwẹ̀ ẹ̀sìn ní ń dá kése kí ni o kése kèfèrí eléwọn ìwà tí ń wù náà haram ni yẹn gbọ́dọ̀ máa ṣe à ń padà bọ̀ wá sọ̀rọ̀ lórí pé báwo ni mùsùlùmí ó sì máa bá kèfèrí ṣe o a sọ pé ká máa bára wa jà ládùúgbò o a sọ pé ká máa dìjà lóra wa o à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ o tọ́yì ó sì ṣe kára ẹni tí ó dáa tí ó sọ wípé Hatibu dẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí wípé Ànábì sọ̀rọ̀ nípa rẹ̀ torí pé ó jẹ́ mùsùlùmí ni Ànábì sallallahu alaihi wasallam torí pé ó jẹ́ tó ja ogun Badiri ni ṣé àwọn tí àwọn ilé wọn ṣé àwọn tí ẹ̀ ń sọ pé mùsùlùmí ni wọ́n lásìkò yìí torí pé wọ́n nífẹ̀ẹ́ fámìlì wọn torí wọ́n sì jẹ́ kèfèrí àlẹ́kẹ́ tí ó fẹ́ dáhùn bẹ́ẹ̀ pé Hatibu nìkan ní ìbálò fún kò bálò fún ẹni tó bá yàtọ̀ sí a sọ pé rárá kò rí bẹ́ẹ̀ ní ṣókí ó náà ní wípé ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì nù kéèyàn jẹ́ wípé kò nífẹ̀ẹ́ wọn torí ẹ̀sìn wọn ọkàn nífẹ̀ẹ́ wọn torí pé wọ́n jẹ́ fámìlì ẹ̀ ló fi jẹ́ wípé Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a sì gbóbi wa lò Ọlọ́run bá sì kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a sì gbóbi wa lò kódà tí wọ́n jẹ́ kèfèrí Ọlọ́run fa in jahadaka ala alla tushrika bi ma laysa laka bihi ilmun fala tuti'huma tó bá jẹ́ pé àwọn òbí rẹ méjèèjì wọ́n gbógun tì ọ́ wípé kó ṣe kèfèrí wọ́n ṣe kíni o má tẹ̀lé wọn tí máa mógun tì ọ́ pé kèfèrí ní kó ṣe táwọn ṣe náà ní kó wọn máa ṣe má tẹ̀lé wọn. wa sahibahuma fi dunya ma'rufa àmàlẹ́ ayé ń bí ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí wọn ọgbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn ìṣe dáadáa sí wọn kò gbọ́dọ̀ já tó bá jẹ́ pé wọ́n wá ó ní àrísìkí wọn wà agbọ́dọ̀ máa pèsè ẹ̀ fún wọn ní gbogbo gbà gbogbo wà dáadáa tó yẹ kó máa ṣẹlẹ̀ láàrin òbí sọ́mọ rẹ̀ ọgbọ́dọ̀ máa ṣẹlẹ̀ tó bá jẹ́ pé òbí náà ló jẹ́ mùsùlùmí tó máa jẹ́ kèfèrí òbí ọmọ náà yóò máa ṣe kí ni yóò máa gbà tó bá yẹ kó gbà lọ́wọ́ òbí rẹ̀ ṣùgbọ́n ìfẹ́ dénúdénú tí ó wà sọ yí pé yóò wà máa nífẹ̀ẹ́ sí ju bó ṣe yẹ lọ tí ó wà máa nífẹ̀ẹ́ sí mẹ́sìn rẹ̀ èèwọ̀ ni kò gbọ́dọ̀ ní. ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta wọn náà ní wípé ìtọ́jà wípé kódà kìí ṣe wọ̀ pàápàá wọn náà ní ìfẹ́ téèyàn máa ń ní síyàn látara pé èèyàn ṣe dáadáa síyàn lọ́mọ ètéèyàn lágbára lórí ẹ̀ lápèjúwe nísìn ẹnìkan ń bẹ nínú àwọn kèfèrí ó fún yín lówó ó fún yín dúkìá ó sì kí ní èèyàn láìkẹ́ ẹnu máa torí bó sì kí ní ó fún yẹn lówó lẹ́yìn eléwọ̀n kò gbọ́dọ̀ sí nǹkan kan mìíràn yàtọ̀ sílẹ̀ mọ́
àwa sọ lẹ́ẹ̀kan wípé a sọ wípé ká máa bára wa jà ládùúgbò ló fi jẹ́ pé àwọn àfáà máa ń sọ àwọn dọ̀wábí tá a fi dá àwọn píríncípù téèyàn ó fi máa bá àwọn kèfèrí ṣe. ó náà ní wípé alákọ̀ọ́kọ́ wọn gbọ́dọ̀ kàn ní a gbọ́dọ̀ jọ máa kàn ní látara ara wa a lè jọ máa ṣe business kájọ máa tà kájọ máa rà lọ́wọ́ ara wa. Ànábì sallallahu alaihi wasallam ọ̀rà pẹ̀lú àwọn Yahudi kódà nígbà táwọn bí ó kù ọjẹ Yahudi ní gbèsè tọ́jà pé Ànábì fi ìkànnì àwọn property ẹ̀ ó fi ṣe collateral lọ́sọ̀dọ̀ rẹ̀ collateral àwọn ṣẹ̀ṣẹ̀ gbà padà lẹ́yìn ìgbà tí Ànábì tó rí pé tí wọ́n tó bá Ànábì san gbèsè rẹ̀ nígbà tó kú tán. So àlè transaction máa lè máa ṣe kíni ó lè máa ṣẹlẹ̀ bá a ṣe jọ wà ládùúgbò àgbọ̀dọ̀ máa jà tábà ń ṣe landlord and landlady meeting àgbọ̀dọ̀ àjọ máa ṣe kádùúgbò lè bá a dáa ṣùgbọ́n tó bá ti ń jọmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn èèwọ̀ ni àgbọ̀dọ̀ jọ máa dapọ̀ eléyìí nìkan ni àgbọ̀dọ̀ sí. kódà Ànábì sallallahu alaihi wasallam níbi tó mú dé ó ní wallahi la yu'min Ànábì sàn búránjọ kan ní àníkó tí ìgbàgbọ́sẹ̀ kò tí ìgbàgbọ́sẹ̀ wallahi la yu'min wallahi la yu'min ó wí tó bí ẹ̀mẹ́ta pé mo fọlọ́n búra kò tí ìgbàgbọ́. wọ́n ní ta ni ò tí ìgbàgbọ́ rẹ̀ Ànábì ọ̀rọ̀ ìpọ́ wọ́n ní man lam ya'man jaruhu bawa'iqahu ẹni tó jẹ́ pé aládùúgbò rẹ̀ kò fọkàn balẹ̀ sí aburú tí ó ṣe fún mùsùlùmí tí ń da aládùúgbò rẹ̀ láàmú tí èsè mùsùlùmí gidi kọ́ àfi sọ wípé ìwà burú lè wà lọ́wọ́ mùsùlùmí náà ṣùgbọ́n solution wa ni pé kí ni o á pè sákèésì á máa kọ́ tí mùsùlùmí tó bá jẹ́ tó jẹ́ pé máa gbáyàn tẹ́tẹ́lẹ̀ àbí ọjọ́ pé tẹ́ bá gbéṣẹ́ fún kò ní ṣe lásìkò ẹ pè sákèésì pé mùsùlùmí jàǹbá àdéhùn tí mùsùlùmí bá ṣàdéhùn á máa ń múṣẹ́ wájibù tiwa ti já àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nù kí wá sọ wípé àwọn àá prefer kèfèrí lórí mùsùlùmí torí pé wàá rẹ̀ ọ̀dà èèwọ̀ ni torí ọjọ́ tó ti lọ á sì kásẹ̀ ńlẹ̀ nísìnyí torí gbogbo nǹkan náà kọ́ lára yìí sọ̀tán ní ìjókòó tá a wà yìí. ó náà ní wípé ó fi hàn wípé nísìnyí pẹ̀lú àyàtà kàyí nísìnyí kì í ṣe gbogbo èèyàn ló wà ní ipò kan náà téèyàn sọ pé mo nífẹ̀ẹ́ ní ìfẹ́ ayò táwọn sọ pé kèfèrí ni ẹni tó bá ti pé ẹni tó bá ti nífẹ̀ẹ́ èèyàn gbogbo èèyàn ṣe déédéé níbi ìfẹ́ o so ajura wa lọ nínú kíni nínú fẹ́ ẹni tá a bá ti nífẹ̀ẹ́ torí ẹ̀sìn ẹ̀ tí ì bá ti ṣẹ̀sìn Islam irú ẹni bẹ́ẹ̀ kò ti dára wọn ẹni tá a bá ti nífẹ̀ẹ́ torí pé fámìlì ni wá irú eléhùn ẹlẹ́sẹ̀ ni bá torí pé a máa wo bọ́ọ̀lù àwọn tá a máa wo bọ́ọ̀lù lápòjúwe nísìn àwọn kèfèrí tẹ́ ń gbá bọ́ọ̀lù tá a nífẹ̀ẹ́ hùn irú ìfẹ́ tá a ní sí wọn ìfẹ́ ẹ̀sẹ̀ ni ẹni tí ń kọrin tí èsì mùsùlùmí àtòrin ẹlórin mùsùlùmí náà ti ń dẹ́ṣẹ̀ àpadàbọ̀ orí mùsùlùmí tí ń dẹ́ṣẹ̀ náà nísìnyí òun ló kúta fẹ́ sọ táfi kásẹ̀ ńlẹ̀. àwọn olórin tí wọ́n jẹ́ kèfèrí kéèyàn wá nífẹ̀ẹ́ torí pé mo láìpẹ́ olórin yẹn o irú ẹni bẹ́ẹ̀ ìfẹ́ ẹ̀sẹ̀ ni àní sọ pé tó bá ti nífẹ̀ẹ́ sí i tí ó sì nífẹ̀ẹ́ ẹ̀sìn ẹ̀ mọ́ àní sọ pé torí ẹ̀ ó ti di kèfèrí rárá. ìfẹ́ mi wá ń bẹ tọ́jà wípé òun ò tiẹ̀ níbàáṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ kankan òun ní tọ́jà wípé èyí ò ní sí gẹ́gẹ́ bí òbí èèyàn tó jẹ́ kèfèrí gẹ́gẹ́ bí ìfẹ́ tánàbí sallallahu alaihi wasallam ní sí ìyá rẹ̀ ànábì ní mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba mi kó di ń tọrọ àforíjì fún ìyá mi ànábì Ọlọ́run ò gbà fún mi mo wá ní Ọlọ́run dákun fún mi ní yọ̀ǹda jẹ́ ń fíṣítì ibi sàárè rẹ̀ ó sì fún mi yọ̀ǹda ànábì sì débi sàárè rẹ̀ ń ké ìfẹ́ tọ̀bí rìn lélẹ́hùn ìfẹ́ bọ́lọ́ ń ṣe ìfẹ́ tọ́lọ́ ń dá mẹ́dà tóbi máa tọ́ máa ní sóbi ẹ̀ nígbà tí ọmọ Nuhu tí ń diẹ tí ń wọgbó lọ tí bàbá rẹ̀ ń pè tí ò dáhùn Nuhu wá kọ́ lọ́n pé Ọlọ́run ìgbà tó níyà yóò dé oní òní kan fámìlì mi kankan Ọlọ́run ní ọmọ òwe sọmọ rẹ̀ ẹ wo ìfẹ́ tí bàbá ní sọmọ rẹ̀ ìpè Ọlọ́run ó sì ní ọmọ mi ò ní sínú ẹ ànábì Ọlọ́run o Ibrahim gan aleyhi salatu wa salam ó ní òun ṣe kíni òun tọrọ àforíjì fún bàbá òun nígbà tó clear sí pé bàbá rẹ̀ ọ̀tọ̀ Ọlọ́run ní òtó lè tọrọ àforíjì fún ma torí pé ìfẹ́ Ọlọ́run ìfẹ́ tọ̀bíyìn ó wà nù ọkàn rẹ̀ àbí ìfẹ́ lápèjúwe ìfẹ́ tó yẹ pé ẹ̀jẹ̀ǹtẹ̀ fi tó bá ń ná torí ọjọ́ tó ti lọ so nítorí náà classification tí ìfẹ́ pín sínú so ìdájọ́ ìkọ̀ọ̀kan náà sì ni a ti ṣàlàyé yẹn níparí ìtẹ̀yìn wa máa nífẹ̀ẹ́ wọ́n pín sọ́nà mẹ́ta ìtẹ̀yìn nífẹ̀ẹ́ ó pín sọ́nà mẹ́ta àbí kí n sọ yí pé al-wala wal-bara ó pín sọ́nà mẹ́ta àwọn kan mọ̀ sọ yí pé al-wala al-mutlaq nífẹ̀ẹ́ tòótọ́ tí o gbọ́dọ̀ sí ìbínú kankan bẹ́ẹ̀ o gbọ́dọ̀ sí kíni o òní àná sí
ẹlẹ́kejì ni pé ẹ̀ńtọ́ yẹ pé a kórìíra sí tòótọ́ tí ò gbọ́dọ̀ sí àmúlùmọ́lá ń bẹ classification kejì nu. ẹlẹ́kẹta ni pé àwọn tó yẹ pé a nífẹ̀ẹ́ wọn partially àwọn kan sì mẹ́ta yẹ pé a rẹ̀ nífẹ̀ẹ́ wọn partially ẹ̀jẹ̀ àwọn ọmọdé kọ̀ọ̀kan àwọn tó di ọ̀ràn yẹn ká nífẹ̀ẹ́ tààrà tá a gbọ́dọ̀ ní ìfẹ́ kan míì lẹ́yìn ẹ̀ wọn làwọn mùsùlùmí o gbogbo mùsùlùmí pátápátá kò gbọ́dọ̀ sí àmúlùmọ́lá ń bẹ kò gbọ́dọ̀ sí kórìíra kankan mùsùlùmí tó bá ti dúró déédéé tí gbàgbọ́ rẹ̀ dúró mùsùlùmí ẹlẹ́kejì ẹ̀ tá kórìíra sí ọ̀nà kèfèrí gbogbo kèfèrí pátápátá ẹ̀ tó sọ gbọ́dọ̀ sọ lọ́ọ̀ ni ẹ̀ tó sọ gbọ́dọ̀ ń wà ṣùgbọ́n ẹ̀ tó sọ gbé mẹ́ta lọ́kan lọ́ọ̀ ni ẹ̀ tó sọ gbọ́dọ̀ ń bímọ ni ẹ̀ tó sọ pé òsì Kùránì ni ẹ̀ tó sọ pé ànábì àdìsí ànábì òsì ni àbọ̀ ẹ̀ tó sọ pé òsì màláíkà ni àbọ̀ ẹ̀ tó sọ pé òsì ànábì Ọlọ́run àbọ̀ ẹ̀ tó sọ pé kankan tó kórìíra sí gbogbo nǹkan kan nínú àwọn tọ́lọ́ ń sọ̀kalẹ̀ nínú Al-Qur'an àbí sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ní gbogbo wọn àtẹ̀tí jọ́sìn fún gi jọ́sìn fún ná omi òkúta igi gbogbo ẹ̀ lóríṣiríṣi gbogbo àwọn eléyìí pátápátá ìpè kan náà ni wọn a gbọ́dọ̀ kórìíra sí tí wọ́n ń ṣe àtẹ̀sìn wọn a ti sọ yìí pé tábàjọ wà ládùúgbò àbí tábàjọ wà papọ̀ kì í ṣe ipá máa bẹ̀rẹ̀ wọn pẹ̀lú ọ̀tá o àní máa kókù mà kókó ń dó o torí ìsìn wọn tó sọ yìí pé terrorist ni wáyì wọn sì yé máa wí so àti sọ nísìnyí o àti sọ nísìnyí pé tí transaction bá da mùsùlùmí àti kèfèrí papọ̀ ọ̀ràn yẹn ni mùsùlùmí gbọ́dọ̀ pé tí ó bá fi lè pé kódà tó bá jẹ́ pé náà lu mùsùlùmí láwà a tún lè fìyà adájọ́ ó lè fìyà jẹ lápòjúwe nísìn mùsùlùmí tó mú kèfèrí tó bẹ ní àdá tó gé lọ́wọ́ dànù a ṣe ìkọ́ ọmọ ìjìyà a gbé ìjìyà dìde lórí mùsùlùmí òun pẹ̀lú pé ká gé ọwọ́ tiẹ̀ náà padà tàbí ká gba díyà fún ìdájọ́ eléhùn ọkẹnu díẹ̀ ká má tún yà síbẹ̀ náà ìtàsán ló bẹ̀ ní wípé mùsùlùmí tó bá kọjá àyè sí kèfèrí ọ̀ràn yẹn ni kí mùsùlùmí kí a ṣe kí ni o kí àwọn mùsùlùmí kí wọ́n ran kèfèrí lọ́wọ́ lórí mùsùlùmí òun lórí kọ̀díyà nìkan lórí particular issue yẹn nìkan so bí tí Islam jẹ́ déédéé sínú Islam ìsalábòsí ká sọ pé àti mùsùlùmí ṣe ń tí ọ̀dá o àti ọ̀sẹ̀ ń tí ọ̀dá o asàmàrà mùsùlùmí lọ́wọ́ gbogbo ẹni rárá o tí mùsùlùmí láti ṣàbòsí àfíà jẹ́ o tẹ́yì àwọn àti sọ́ni tá a sọ débẹ̀ ni pé àwọn tá a nífẹ̀ẹ́ sí totally tá a kórìíra sí pẹ̀lú gbogbo al-mutlaq oní ẹ̀ náà kèfèrí àwọn táwa nífẹ̀ẹ́ sí partially tá a kórìíra sí partially ó ní àwọn ẹlẹ́ṣẹ̀ mùsùlùmí tí ń mutí tí ń ṣàgbèrè mùsùlùmí tí ń jalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú eléyìí nísìnyí ìdájọ́ tiẹ̀ kò ní wípé ẹnu wà tí ń wú tí ó dáhùn á kórìíra sí látara rẹ̀ mùsùlùmí tí ń lu 419 tí ń ṣe yahoo tí ń dáhùn yẹn káàkiri àdúgbò ìwà ẹyọkan á kórìíra sí lára rẹ̀ pé ìwà burú wọn gbọ́dọ̀ fi lẹ̀ àmọ́ ìsìláàmù ìjẹ́pá àjọ ń pàdé mọ́sáàsì àjọ ń kírun àjọ ń gbà àwẹ̀ wọn kò gbọ́dọ̀ kú ń bẹ́ẹ̀ méjèèjì ò sì kọlu ra wọn so eléyìí ní ṣókí nínú àwọn àdájọ́ ẹ̀sìn eléyìí tọrọ mọ́ àlùwàlá wàlùbárà kí a mú ọ̀rẹ́ ayọ̀ nítorí Ọlọ́run ká sì kórìíra nítorí Ọlọ́run abẹ́rẹ́ náà nù rí ilé ìta gbọ́ yìí kọ́ńdà ń kójọ kó ṣe wá ní àǹfààní láyé bí àtijọ́ gbé dàgbé kíyàmá wa sallallahu wa sallam ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi wa sallam subhanaka Allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk òwe tó bá ṣe déédéé ń bẹ Ọlọ́run ló ti wá ètò bá jáde ṣe ń bẹ ọdún ìṣúlẹ̀ ti wá kọ́lọ́nkọ́jọ́ kọ́yà yéṣu. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.